ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun abíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá tó máa ti ẹ̀kú o ká tó ṣàna ṣe dáadáa. ẹ kú dédé àsìkò yìí ní gbogbo tẹ́ ti láǹfààní láti máa wò wá ìkànnì ìṣẹ̀dálẹ̀ àbínibí wa náà lẹ́wà pẹ̀lú Olúwabùkọ́lá Adéníkẹ yín bẹ́ẹ̀ bá wo àyíká wa ẹ rí wípé ìlú Aágba la wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ní báyìí àwa bá Kábíyèsí ọba Rufus Ọláyínká Ogunwọlé kújọ́sìn àkọ́kọ́ ìlú Fẹ́mi lóyè àkíní ti ìlú Aágba. Àwa bá wọn láti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò nípa àwọn nǹkan pàtàkì tó yẹ kí àwọn ọ̀dọ́ àsìkò yìí ó mọ̀ nípa ìlú Aágba tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ìlú àtijọ́ ní ilẹ̀ Yorùbá. A ò wá kúkú ṣàdédédé àyín náà. Dudularry akéwì pàtàkì Ògúndáre Adéníkẹ àwọn ni wọ́n ṣe atọ́nà wa dé àyín. Ẹ má rebi kankan o, ẹ máa bá wa ká lọ bí a ó ṣe máa ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú Kábíyèsí ní ìlú Aágba la wà o, ẹ má gbàgbé. Ẹ ṣeun púpọ̀ gẹ́gẹ́ bí mo ṣe fi tó yín létí lẹ́ẹ̀kan Olúwabùkọ́lá Adéníkẹ lórúkọ mi. Gbogbo wa ní iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa náà la lu gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lọ́gùn ẹnu bí ẹ ṣe púpọ̀ fún ìfẹ́ tí ẹ máa ń fi hàn sí wa lóòrèkóòrè. Ṣé ẹ mọ̀ pé akitiyan tó jẹ àwa lógún ni láti jẹ́ kí ẹ mọ àwọn nǹkan pàtàkì tó yẹ ká mọ̀ ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí òfin ní jẹ́ wípé àwọn àjòjì gòdògbò ni ó mọ wá ti òkèèrè wàá máa ṣàpèjúwe nǹkan tó jẹ́ tiwa fún wa. Torí eléyìí náà sì ni a ṣe máa ń gbìyànjú láti lọ sí àwọn ibi pàtàkì kó jẹ́ wípé ṣe mọ̀ pé wọ́n lẹ́nu àgbà lóbi ti igbó kó jẹ́ pé àwọn tí wọ́n mọ̀ nípa ìtàn gan ni wọ́n á máa ṣàlàyé ẹ̀ tí ò táàfin ní máa mú òmú ló mú. Lára àwọn iṣẹ́ wa yìí náà sì ló mú kí arábìnrin Adéníkẹ Ògúndáre ló mú kí orí wọn wú tí wọ́n ṣe wò wípé a ti ń lo ọ̀pọ̀lọpọ̀ ìlú ṣáájú àsìkò yìí ó ti ẹ̀yẹ ká dé ìlú àbínibí tàwọn náà. Eléyìí náà ló sì gún wa ní kẹ́sẹ́ tàbí gbéra wá sí ìlú Aágba. A sì dúpẹ́ lọ́wọ́ bàbá wa Kábíyèsí náà pé wọn ò fojú kéré wa pé akànlẹ̀kùn pa dé wọ́n sì tẹ́wọ́ gbà wá. Pẹ̀lú eléyìí la fi ń kí yín pé ẹ ṣeun púpọ̀ kú àlejò wa sà. Ẹ jọ̀ọ́ kí n má bàa wá dàbí ọ̀yájú ẹ bá wa dárúkọ yìí fún àwọn tó ń wò wá délé. Ẹ ṣé fún àkọ́kọ́ náà mo kí yín pé ẹ káàbọ̀ sí ìlú Aágba. Orúkọ mi ni ọba Rufus Ọláyínká Ogunwọlé kújọ́sìn kínní Aláágba ti ilẹ̀ Aágba. Ẹ ṣeun púpọ̀. Bí àbá wa bẹ̀rẹ̀ ṣe hàn pé ẹ̀yin àgbà bọ̀ ẹni ilé làwò ká tó sọmọ lórúkọ tó ṣe bí òwe Kábíyèsí. Ó kọ Aágba yìí kí ló bí ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Ọ̀kàrẹ̀ Aágba ó jáde wá láti Aagba. Okùn sẹ́yìn pé okùn Aagba okùn kan wà. Okùn yíyí báyìí. Yes, tí wọ́n máa ń fi wọn náà bàbá wa fi ń gun ọ̀pẹ nígbà wáṣẹ̀ kó tó di pé onírin tí wọ́n ń lò ní ìsìn kó tó di pé ó máa dé. Ìgbà tí wọ́n fẹ́ tẹ ìlú yìí Ifá sọ fún wọn pé nígbà tí wọ́n bá dé ibi tí ewé Aagba tó bá ti rẹ̀ dà sílẹ̀ lẹ̀ dẹ̀ tí Aagba pọ̀ níbẹ̀ so ẹyẹ àgbìgbò á wá fún wọn ní sáìn pé ẹ ti dé ibi tẹ́tẹ̀dó sí so ibẹ̀ ni Aagba ibẹ̀ ló ti jáde wá. Láti ara ewé Aagba láti yọ Aagba jáde. Bí àbá wa tọ́ka tá wá lẹ́ni tó ṣe ìlú ìkan. Ọ̀kàrẹ̀ ẹni tó ṣe ìlú yìí àjùwọ̀n láti Ọ̀yọ́ Aláàfin òun lẹni tó kọ́kọ́ dé sí ìlú yìí
ẹ̀yìn ìgbà tó ń dé ni àwọn míì dé kan. Àwọn kan wá láti Ifẹ̀, ìṣí méjì ló wá láti Ifẹ̀, so bí wọ́n ṣe dé tẹ̀léra wọn, Ifẹ̀ ọba ni, Ọ̀yọ́ Aláàfin ọba ni. So ìgbà tí wọ́n dé tí wọ́n jọ ṣe àjọṣepọ̀ ni wọ́n ní ókè o, ẹ̀yin tẹ́ wá láyẹn mi tẹ́ wá láti Ifẹ̀, ẹ jẹ́ ká mọ̀ pín oyè ọba láàrin ara wa. Ìṣí méjì ló wá láti Ifẹ̀, àwọn kan gba ìlú Ọ̀ṣun wá síbí, àwọn kan gba Òré wá síbí. Àwọn méjèèjì ọmọ bàbá ni wọ́n, ọmọ Ọbalùfọ̀n Aláyémọrẹ́ òun ni wọ́n. So Àjùwọ̀n òun wá láti Ọ̀yọ́ Aláàfin. So Àjùwọ̀n lẹni tó kọ́kọ́ jẹ ọba nínú ìlú tá a wà yìí. Ẹ jẹ́ kí n wá tún béèrè kan ní àrèbí tí ẹ ṣe é mọ̀ wípé tí a bá wò gẹ́gẹ́ bí ìtàn ṣe fi hàn ní ilẹ̀ Yorùbá, oríṣi àwọn èèyàn mẹ́ta ló máa ń sábà tẹ ìlú dó. Bí ò bá jẹ́ ọmọ ọba tí ó fi ọ̀rọ̀ oyè rẹ̀ pé fanfa oyè tó fi kúrò nílùú kan, tàbí ọdẹ, àwọn ọdẹ adẹgbó, tàbí jagunjagun tí ó fẹ́ fẹlá. Àjùwọ̀n yìí ìsọ̀rí wo la lè sọ wípé wọ́n bọ́ sí nínú mẹ́tẹ̀ẹ̀ta? Ọ̀kàrẹ̀ Àjùwọ̀n ọmọ ọba ni láti Ọ̀yọ́ Aláàfin. Àbíkú ọmọ òun ló ṣì nídìí. Ìgbà tó di pé ó ń bí ọmọ ń kú ló bi Fálérè pé bóò ló ṣe fẹ́ rè. Ẹ wá ní pé ó fi ibi tó wà yìí ó fi bẹ̀ sílẹ̀. So ibi tó wà lọ tẹ̀dó sí àwọn á sọ fún ọ. Tá a bá wò ó ní gbogbo ilẹ̀ Yorùbá, kò sí ẹnìkan tó lè sọ pé òun jẹ́ ọmọ ọba tí ì ṣe pé wọ́n ò ní àjọṣepọ̀ pẹ̀lú ọdẹ ní ṣíṣe. Fún àpẹẹrẹ, bí ikọ́ ọmọ ọba tó bá kò síbi kí o máa dẹgbó, kí wọ́n máa wá nǹkan, kí wọ́n máa ṣe kí o pàdé ara wọn. Àwọn míì wọ́n lè ti torí oyè gẹ́gẹ́ bí ń tẹ́ wí kí wọ́n ó bínú, kí wọ́n lọ tẹ ìlú dó. Ṣùgbọ́n àwọn eléyìí wọn ò bínú. Ifá ló ní kó dìde kó máa lọ. Irú ti àwọn tí wọ́n wá láti Ifẹ̀, ìgbà tí Ọbalùfọ̀n Aláyémọrẹ́ tó bí ìbẹ̀ta, so ìbẹ̀ta yẹn nígbà yẹn wọ́n kà kún èèwọ̀ abàmì. So tí wọ́n bá mọ̀ nígbà yẹn wọ́n ó pa wọ́n. So ìdí nìyí tí wọ́n ṣe gbé àwọn mẹ́tẹ̀ẹ̀ta sá kúrò ní Ilé Ifẹ̀. Sísá tí wọ́n wá sáwọn yẹn, àwọn tí wọ́n jẹ́ aṣọ ara wọn, àwọn náà wọ́n tẹ̀lé wọn pé àwọn ò lè fi àwọn èèyàn àwọn yìí lẹ̀. Fararu wọn ni àwọn ti ìlú Aagba níbí. So àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n bí yẹn, ọ̀kan ó tẹ̀dó sí ìlú Ọ̀ṣun, ọ̀kan ó tẹ̀dó sí Èkọ́sìn, ọ̀kan ó tẹ̀dó sí Òré. So àwọn tí wọ́n jọ dé ìlú Ọ̀ṣun, nínú wọn làwọn kan ni wọ́n ti wá síbí. Àwọn tí wọ́n gba Òré lọ, gbà tí wọ́n dé Òré làwọn náà tún gbéra pé làwọn náà tún wá síbí. So bó ṣe rí òun nìyẹn. Ọbalùfọ̀n ìbẹ̀ta ló ṣí àwọn yẹn nídìí tí wọ́n fi tẹ̀lé àwọn èèyàn wọn. Bẹ̀tí nígbà tí wọ́n dé ibùdó kọ̀ọ̀kan, àwọn míì wọ́n tó shift. Araru wọn ni àwọn tán wá síbí. Ńlá fi ní ilé olórí, ilé ọba Ọdẹ́yálé olórí Àgbọnni, ilé ọba Ahúnlóyè olórí Àgbọnni, ti Ọ̀yọ́ Aláàfin àwọn ni Àtẹniwíjọ.
tí Ọ̀yọ́ Aláàfin nǹkan kan wá wù mí bẹ́ẹ̀ ṣé ìtàn tọ́ka eléyìí ọmọ Aláàfin èyí tí bàbá òun jẹ́ ní pàtó. Àjùwọ̀n láti ìdílé ọba Abíọ́dún Adégolú làwọn ti jáde. Ẹ ṣeun púpọ̀. Bí a bá wá ń kájọ́ ní òǹkà bí ọdún kelòó rèé tí wọ́n tẹ ìlú Ìdó. Tá a bá wò ó pẹ̀lú àwọn tá a sọ yẹn Aagba yóò ti lé ní 400 years tí Aagba ti wà, torí pé ní àdúgbò yìí Ìrágbìjí àti Aagba àwọn nílùú tí wọ́n kọ́kọ́ dé àdúgbò yìí, àwọn ìyókù ṣẹ̀ ń dé lẹ́yìn ni tó bẹ̀rẹ̀ láti Ìkìrun wá sí gbogbo bíi Ìrágbìjí, Aagba, then à ń pèlú kan náà ní ọba àgàn. Àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n kọ́kọ́ tẹ̀dó sí àdúgbò yìí ò nìyẹn. Ẹ ṣeun púpọ̀. Ẹ jẹ́ wá mú nǹkan kan lórí Ìrágbìjí tí ẹ dárúkọ. Ṣé ẹ mọ̀ wípé wọ́n á máa kí àwọn Ìrágbìjí ní olókè méjì takọtabo lórí Aagba, ọ̀kan yìí lulẹ̀ òkú kan. Ṣé ẹ lè bá wa ṣàlàyé ṣé Aagba eléyìí ni kí ló mú ìpèdè yẹn? Ọ̀kàrẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n máa ń wò ó pé bí ìgbà tó jẹ́ pé bóyá ìtàbùkù ìwé lómi kan pé takọtabo lórí Aagba, wọn ò mọ̀ túmọ̀ ẹ̀. Aagba ò pé méjì. Aagba kan tó wà lọ́ṣun náà ni Aagba Ọ̀ṣun. Orí òkè tí wọ́n ń wí yìí, orí òkè Aagba Ọ̀ṣun ni àwọn Ìrágbìjí ń pè. So ẹ rí i pé àjọṣe pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní Aagba àti Ìrágbìjí ni wọ́n ti jọ wà. Láàárín yẹn tẹ́ bá wò ó lọ báyìí ní bẹ́ẹ̀ ṣe ń bọ̀ yẹn, èèyàn ò lè mọ ìyàtọ̀ láàárín Aagba àti Ìrágbìjí. Ní ìgbà kan igi kan wà ní àárín gbọ̀ngàn Ìrágbìjí níbi central mosque wọn, títì ló gé wọn àti central mosque sí kéde. Wọ́n máa ń pe igi yẹn ní ìdí igi Aagba. So nígbà yẹn tá a bá ru àgbà tá a wà ní kékèké, tá a bá lọ ta igi, tá a bá lọ ta èsàn tàbí ṣùgùdù ìhà eléyìí tá a bá tà tó bá ṣẹ́kù tá a bá lè tà tán tàbí tí ò bá rí tiẹ̀ ta, ìdí igi yẹn là sọ kíní yẹn sí. Tó bá dijọ́ kejì tàbí bá dijọ́ kẹta lẹ́yìn oníyẹn tó ráàyè ni ó lọ gbé níbẹ̀ tí ó tún kiri rẹ̀ lọ. So orí òkè yìí Aagba tí orí òkè Aagba tí Aagba Ọ̀ṣun tí Aagba tí ń wí Aagba Ọ̀ṣun tí Ìrágbìjí ó bá súwúre wọn ò ní ẹ kọjú sí Aagba Ọ̀ṣun. Tí nǹkan bá rú wọn lójú wọn ò ní ẹ kọjú sí Aagba Ọ̀ṣun. Àárín yẹn ìtàn tó rọ̀ mọ́ àjọṣe tó wà láàrin Aagba àti Ìrágbìjí, torí nígbà wáṣẹ̀ bí ilẹ̀ Aagba ṣe lọ nìyẹn. Ilẹ̀ Aagba ló kọ́fà bẹ̀ lọ́ba yẹn, ṣùgbọ́n nínú àjọṣe pé àwé mo mọ̀ like mo mọ̀ ibi àárín mọ̀ wù mí nǹkan kan yẹn máa dúró ń bẹ́ẹ̀, ó kọ̀ yẹn ò ṣe yí ṣẹgẹ́tì ẹ̀, ó kọ̀ yẹn kò ṣe yí padà. So òkúta méjì tó wá wà lórí rẹ̀ tí wọ́n ní ọ̀kan yí lulẹ̀ ó kù kan tí ń bẹ lábẹ́ bó ṣe yí lulẹ̀ Ìrágbìjí ni wọ́n mọ̀, àwọn ni wọ́n mọ̀ yẹn. Ṣùgbọ́n Aagba ò pé méjì lọ́ṣun. Ìrágbìjí ò sì bá dùn mí ìpààlà tó ju Aagba lọ. So automatically Aagba yìí náà ni. So àwọn Aagba àwọn yìí kì í délẹ̀ ní tiwọn ni. Tí wọ́n ó bá kì í délẹ̀ àwọn ó sọ pé Aagba Ọ̀ṣun òòṣà àpèsìn ní Ìrágbìjí torí òkè yẹn òun ní Ìrágbìjí ń bọ̀.
ó ń lo ṣàdùmọ̀bọ́. bẹ́ẹ̀ ni gbogbo Ìrágbìjí. ẹ ṣeun púpọ̀. tí a bá wá tọ́ka sí iṣẹ́ mọ̀ wípé ní ilẹ̀ Yorùbá ẹ̀yà tí ó ń ṣe iṣẹ́ ní ẹ̀yà Yorùbá, kí ni nǹkan tó jẹ́ iṣẹ́ àkọ́ṣe àbí iṣẹ́ pàtàkì tó jẹ́ iṣẹ́ ìdánimọ̀ fún àwọn ìlú Aagba? ẹ ṣe àkọ́kọ́ ṣe pé iṣẹ́ àgbẹ̀ ó jẹ́ ohun kan tí gbogbo ìran Yorùbá kò sẹ́ni tí ì ṣe àgbẹ̀. So àgbẹ̀ yẹn ó ní iṣẹ́ iwájú, ṣùgbọ́n ìdánimọ̀ ó ní ẹ̀kọ́ sísùtà, ọṣẹ dúdú ní ṣíṣe, then iṣẹ́ àgbẹ̀dẹ, kárọ ọkọ́, kárọ àdá. So àwọn tí ó jẹ́ iṣẹ́ ìdánimọ̀ tá à ń ṣe níbí ó nìyẹn. Fún àpẹẹrẹ, tí a bá kiri ẹ̀kọ́, tá a bá kiri lọ sí Ìrágbìjí tàbí àwọn agbègbè yòókù, wọ́n béèrè pé ẹ̀kọ́ tiẹ̀ ṣe Aagba lọ ti gbé wá ní àbíbo. Tí ò bá sọ pé Aagba ni, wọn ò ní rà. So wọ́n sọ pé ẹ̀kọ́ Aagba òun làwọn fẹ́ jẹ. So ìyẹn jẹ́ iṣẹ́ tí àwọn ìyá wa tí wọ́n yàn láàyò. So àwọn bàbá, iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ tí wọ́n yàn láàyò, àti iṣẹ́ ọnà ká ṣiṣẹ́ àgbẹ̀dẹ. Tí a bá wá ń sọ nípa àgbẹ̀, ṣe mọ̀ wípé àgbẹ̀ pọ̀ oríṣiríṣi, àgbẹ̀ olóko kòkó, àgbẹ̀ olóbì. Kí ni nǹkan ọ̀gbìn tí ó jẹ́ pàtàkì fún ìlú? Kòkó, obì, ọ̀pẹ. Ẹ ṣeun púpọ̀. Tí a bá wá ń wò ó, ṣe mọ̀ pé ẹ ti mẹ́nu bà pé ẹ̀kọ́ wà lára àwọn nǹkan ìdánimọ̀ ìlú yìí. Kí tún ni nǹkan tó tún jẹ́ ìdánimọ̀ tí àwọn èèyàn tó jẹ́ wípé táwọn èèyàn bá rí wọn á ní ọmọ Aagba rèé, ọmọ Aagba ló ń ṣe nǹkan báyìí? Kí làwọn nǹkan tó jẹ́ ìdánimọ̀ ìlú yìí? Àwọn nǹkan tó jẹ́ ìdánimọ̀: ọṣẹ dúdú, then àdí ẹ̀yàn, àdí àgbọn. Ìlú yìí là ń ti ṣe. Ẹ ṣé púpọ̀. Kí wá ni in tó jẹ́ èèwọ̀ ìlú yìí? Ṣé mọ̀ pé wọ́n nílùú tí ò sí òfin, ẹ̀ṣẹ̀ ò sí ńbẹ̀. lọ́pọ̀lọpọ̀ ìgbà ara nǹkan pàtàkì tí àwọn Yorùbá sì fi máa ń fúnyàn ní ìkójánu, ọ̀kan pàtàkì lára ẹ̀ ní èèwọ̀, pé má ṣe nǹkan báyìí o, àìṣe. Kí ni nǹkan tó jẹ́ èèwọ̀ ìlú yìí? Ohun tó jẹ́ èèwọ̀ ìlú yìí nígbà wáṣẹ̀ tó rọ́pọ̀lọpọ̀ nǹkan ló ti yí padà nísìn. Èyí ò gbọ́dọ̀ fi ewé ọ̀gẹ̀dẹ̀ borí wálé wọnú ìlú. Lójú òrọ̀ lóko. Sọ gbọ́dọ̀ fi ewé ọ̀gẹ̀dẹ̀ kó fi borí wọnú ìlú. Tó bá ti di pé yóò wọnú ìlú tó fi borí tẹ́lẹ̀, á sọ sínú ọ̀gbẹ́ni. Then odi ẹ̀yìn, wọn ò gbọ́dọ̀ rú odi ẹ̀yìn la ìgboro kọjá. Wọ́n gbọ́dọ̀ ti yọ kí wọ́n ti yọ ṣọṣọ sọ́tọ̀. So àwọn nǹkan èèwọ̀, ṣùgbọ́n pé mọ́jẹ̀ yìí mọ́jẹ̀ tọ̀hún, a ní èèwọ̀ kan tó kó gbogbo wa pọ̀. Àwọn ìdílé kọ̀ọ̀kan míì wà tí wọ́n ní èèwọ̀ tiwọn pẹ̀lú ibi tí wọ́n ti ṣẹ̀ wá. Fún àpẹẹrẹ, àwọn kan wà wọ́n ní gbọ́dọ̀ jẹ ẹ̀fọ́ òdú, ara wọn náà nù. Ìmọ̀dú máa fọ̀ lẹ́rìn, pópó olówé. So bó ṣe rí òun nìyẹn. Èèwọ̀ àdáni ó wà, ṣùgbọ́n èèwọ̀ tó kó gbogbo ìlú pọ̀, ò gbọ́dọ̀ fi ewé ọ̀gẹ̀dẹ̀ borí wọ̀lú, ò sì gbọ́dọ̀ ru odidi ẹ̀yìn la ìgboro. Ẹ ṣeun púpọ̀. Ẹ jẹ́ kí n wá àti ń lọ sí ibi ìkòkòdó díẹ̀díẹ̀.
ẹ jọ̀ọ́ ẹ ti mẹ́nu bà wípé ilé oyè mẹ́ta ló wà nílùú yìí ṣé kò sí fàǹfà ṣé ààtò bí wọ́n ṣe ń ṣe láti ìgbà ìwáṣẹ̀ náà ni wọ́n ṣì ń tẹ̀lé títí di àsìkò yìí. bẹ́ẹ̀ ni kò sí fàǹfà tí fàǹfà ó bá wà lórí ọ̀rọ̀ oyè á jẹ́ láàrin àwọn ọba ìdílé tó kàn so ìdílé mẹ́tẹ̀ẹ̀ta ló ti ní bí kálukú ó sì jẹ oyè àjùwọ̀n tó tẹ ìlú ńgbà tó ń ti kọ́kọ́ jẹ so ọmọ ahúnlóyè lóṣì kejì oúnjẹ then ọmọ Ifẹ̀ gbọ́lá ó jẹ so gbá tún yá tún padà sí ìdílé àjùwọ̀n fún àpẹẹrẹ báyìí ìdílé àjùwọ̀n ni oyè tèmi jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí. ìdílé wo ló jẹ kí ẹ̀yin tó jẹ. ìdílé ọ̀dẹ́yàlé ìyàn ti Ifẹ̀ gbọ́lá. ẹ ṣeun ó wá tó bí ọdún kelòó tí ẹ̀yin gorí àpèrè. ọdún 13 ni. ẹ sì pèsè lórí àpèrè pẹ̀lú àlàyé. ẹ o bẹ̀tí báwo bá pè á pè ní Aágba Ọ láti jẹ́ kí torọ́bìnrin náà àwọn náà wọ́n gẹ gèlè so ọkùnrin yóò gẹ fìlà so láti pè ní Ọ̀gẹ̀láro bẹ̀tí túmọ̀ ìdílẹ̀dílẹ̀ ní ògẹ fìlà jíjó aro ògẹ gèlè jíjó aro. èyí ò ní wípé aro nìkan ni wọ́n máa ń lù. bẹ́ẹ̀ ni. ó sọ sí dùn jó. wọ́n lù fún ọkọ tó lọ. mo nífẹ̀ẹ́ sí mo nífẹ̀ẹ́ sí sà inú mi á dùn torí mo wo bí wọ́n ṣe lu aro tí ó sì dùn jó láì ṣe dòdò láì ṣe dòdò. ọ jò sí nígbà tí wọ́n bá jù. ẹ ṣe sà yàtọ̀ sí eléyìí ṣe ọdún ìbílẹ̀ míì tún wà. àwọn ọdún ìbílẹ̀ tó tún wà ṣe ń pé oríṣiríṣi nígbà láéláé àwọn ọdún oríṣiríṣi wà a máa sọdún eégún a máa sọdún Ṣàngó a máa sọdún Ọya ọdún Ògún bẹ̀tẹ́lẹ̀ tó kọ́mọ̀ tó kù ní ìsìn nínú ìlú ló fẹ́ dàbí pé ọdún Ògún ló jẹ́ èyí tó sì tó gbilẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn ìyókù yẹn ó dàbí pé ó ti ń di ẹ̀sìn ìgbàlódé ti ń gbà wọ́n ẹ ṣé púpọ̀ sà. ẹ jọ̀ọ́ mo wá fẹ́ bèrè nípa apẹ̀rẹ̀ àjàṣẹ́ tí wọ́n fi ń gbẹ́ bọ́ọ̀lù báwo ló ṣe jẹ́. so ajáde apẹ̀rẹ̀ tó ti já nídìí nígbà yẹn ni wọ́n fi ń gbé ẹbọ. bọ́ọ̀ wọ́n ṣe wá gbé sa. kì í ṣe pé bóyá ajá tán kì í ṣe pé ìdí rẹ̀ ajá tán bẹ̀tì ìdí rẹ̀ á ti já tó ṣe pé kíní ìdí tí wọ́n dẹ̀ fi ń lò bẹ́ẹ̀ ni pé kò sí nǹkan kan tó jẹ́ nǹkan aburú tí ó fẹ́ wọnú ìlú kíákíá ni ó jáde èyí ò ní pé kò sí àṣírí ìkà tàbí àṣírí ìwà búburú kò lè bò tí ó bò so yóò bọ bí a máa ti ń gbìmọ̀ràn rẹ̀ yóò máa jò jáde àṣírí yẹn ó máa tú síta. kí wàá ló bí sà. kò sí ní tó bí ju pé àwọn bàbá wa àwọn ni wọ́n ní àgbààgbà mẹ́ta náà ló mọ̀ díẹ̀ ta àwọn ni wọ́n mọ̀ díẹ̀ ṣùgbọ́n kókó ohun tí wọ́n fi ń ṣe àwọn bàbá wa ni wọ́n mọ̀ ṣùgbọ́n ìdí tí wọ́n fi ń ṣe ni pé àṣírí gbogbo ohun tó bá jọ mọ́ òkùnkùn tàbí tó jẹ́ bí ìwà ibi aburú so tí wọ́n bá dì í bí ajáde apẹ̀rẹ̀ ìyẹn ni pé yóò jò àṣírí ó tú so nípa bẹ́ẹ̀ wọ́n dẹ̀ tètè wo kí ni ọ̀nà àbáyọ. ẹ ṣeun púpọ̀ ṣé ìwọ̀ kan wá wà tó jẹ mọ́ àwọn ìdílé ọba mẹ́tẹ̀ẹ̀ta ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí ẹ ṣe mẹ́nubà pé yàtọ̀ sí àwọn ìwọ̀ ìlú tí ẹ ti mẹ́nubà ṣé ìwọ̀ wà fún àwọn ìdílé ọba mẹ́tẹ̀ẹ̀ta. well àwọn ìdílé ọba mẹ́tẹ̀ẹ̀ta
mi ò mọ èèwọ̀ tó ṣe pàtàkì tó wà ẹnu pé bóyá bí àìjẹ pé wọ́n àìjẹ igán èyí ò kọ́ ó jọ kó gbogbo wa pọ̀ àìjẹyẹ ẹgán ṣùgbọ́n pé bóyá èèwọ̀ kan pàtó ò ní kò fi gbogbo ara fìdí múlẹ̀. Ẹ ṣeun púpọ̀, ẹ kú àlejò wa látàárọ̀. Kí a tó wá máa lọ, á wù wá pé kí ẹ gba àwùjọ ní ìmọ̀ràn. Ẹ̀yin náà rí ibi tí àwùjọ dì lásìkò yìí, àti òbí àti alágbàtọ́, ọ̀pọ̀ èèyàn ní òbìkítà sí nǹkan tó jẹ mọ́ èdè àti àṣà wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn tí ẹ mẹ́nu bà yìí, àrùdísí tí àwa sì fi gbé ilé-iṣẹ́ yìí kalẹ̀ tá a sì fi ṣiṣẹ́ náà lélẹ̀ láti jẹ́ kí àwọn èèyàn máa mọ̀ nípa ojúlówó ìtàn abínibí wa, kó mọ́ kàn ṣe pé tẹ́nìkan bá kàn kọ́nú ìwé kan ni wọ́n kàn máa gbé ìrọ̀lẹ́ wa lọ́wọ́. Gẹ́gẹ́ bí bàbá ìlú, ọkọ ìlú, ẹ gba àwùjọ ní ìmọ̀ràn. Ní àgbà tó sọ lẹ́nu àpò ìyá ló so kọ́. Ara tí ń dà wá láàmú láwùjọ kì í dẹ̀ ṣe ìran Yorùbá, ó dàbí pé ó fẹ́ pọ̀ nílẹ̀ Yorùbá díẹ̀ ju àwọn ẹ̀yà yòókù lọ. A ti sọ àṣà wa nù. Pàápàá jùlọ ohun tí wọ́n kọ́ fi ìdánimọ̀ èèyàn láwùjọ tó bá lọ lákọ̀ọ́kọ́ ni èdè. Tí èdè bá sọnù, àṣà sọnù. Torí pé èdè wa tó sọnù ó ti kó bá àwùjọ wa. Torí tó bá ṣe pé ńgbà tá ń lo èdè wa, ọmọ mọ̀ pé tóun bá jí láàárọ̀ kóun ó dọ̀bálẹ̀ kó kí òbí rẹ̀ ni. Ọmọbìnrin mọ̀ pé kóun ó fokún méjèèjì kúnlẹ̀ kó kí òbí rẹ̀ ni. Bẹ̀tì ní ìsìn wa ti ní good morning. So nípa bẹ́ẹ̀ òun náà ni oríṣiríṣi ní àwọn àìdá yòókù ló gbà wọlé. So ìmọ̀ràn mi sí wa ni pé kí wọn ó jẹ́ kí a mú àṣà wa lọ́kùnkúndùn. Àṣà wa ó mú ẹ̀rù pé kí ẹ̀rù ó máa bà kẹ́rù ó bà ọmọ. Torí tágbà máa ń bọ̀, bàbá kan nígbà táwa wà ní kékèké, à ń pe bàbá wa kan ní Ìnọrin Fáyọmí, bàbá Daniel Fáyọmí là ń pe bàbá yẹn. Tó bá jókòó síbi orí àga aláṣọ tó fẹ̀yìntì, ọmọkọ́mọ tó bá kọjá lásìkò tó bá wà ń ta tí ò bá ṣe bó ṣe yẹ kó ṣe, ọgbẹ́ni bàbá ò fi pé ẹgbá ò ti wà ní ẹgbẹ́ rẹ̀. Ó lè wá pé wo wá gbà kí n rán ọ sí bàbá rẹ̀, ta ló bí ọ kìíní ni ọmọ ẹgbà tó bá mú báyìí ní èmi lọ kí bá gbà yìí. Ṣé ó jẹ́ kí ẹ̀rù kó wà lókàn àyà àwọn ọmọ? Ṣùgbọ́n nísìn kò sí yẹn mọ́, àwùjọ ti bàjẹ́. Ẹ̀kọ́ abẹ́ ilé ó ṣe pàtàkì lákòókò tá a wà yìí. Kó bí àwa òbí ká mójútó àwọn ọmọ wa. Then pàtàkì jùlọ ká fi àṣà wa ká fi kọ́ wọn. Ṣùgbọ́n ẹ bá dé inú ilé nìṣẹ́ àfẹ́rẹ́fẹ̀tẹ́ ní. Àwọn tí wọ́n sì gba àmì ẹ̀yẹ jù níbi èèbó gan Yorùbá ni wọ́n fi kọ́ wọn. Yorùbá ni wọ́n fi kọ́ wọn nílé ìwé. Àìlò èdè wa gan ó mú ìjákulẹ̀ bá wa nípa ìdàgbàsókè ọrọ̀ ajé wa. Ẹ wo àwọn China, àwọn Japan, tẹ́ ẹ bá wo gbogbo nǹkan tí wọ́n ń kọ́ lọ́dọ̀ wọn, èdè wọn ni. Tẹ́ ẹ bá ra ọjà lọ́dọ̀ wọn, èdè wọn ni ó wà lára rẹ̀. Ṣùgbọ́n ní tiwa èdè ìbò yìí náà ni kò jẹ́ kí àwọn ọmọ wa gan kí wọ́n ó wúlò
nípa àti máa ṣe gbogbo nǹkan bíi ìmọ̀ ẹ̀rọ tó bá ṣe pé èdè wa ńlá ń bá ń lò á ti jù báyìí lọ á ti dàgbà jù báyìí lọ ṣùgbọ́n èdè elédè àkóbá ló mú wá fún wa kọ́lọ́n kó gbà wá. àmín. ẹ ṣeun a dúpẹ́ púpọ̀ ìbọn pàtàkì tó kan tọmọdé tàgbà tó bá ti joyè láàrin ìlú tó sì lè ṣe wá lóore pàtàkì òní kábíyèsí ti bàbá. ẹ dákun níbo ni àwọn ibi ìṣẹ̀ǹbáyé pàtàkì tó jẹ́ historical places tó wà nílùú ṣé ìkọ̀kan wà? wọ́n wà. a ní àgbọn kan nílùú yìí téèyàn bá débẹ̀ èyí ó kí Ọlọ́run kú iṣẹ́ so à ń pè ní àgbọn Àjàyí. àgbọn Àjàyí bí ìgbà tí Ọlọ́run kọ́ ilé yẹn bí ìgbà tó pé Ọlọ́run kọ́ ilé yẹn síbẹ̀ ni ó ní yàrá sitting room wà ńbẹ̀. then a ní àwọn ìdí ohun ìṣẹ̀báyé bíi ìdí Ògún àwọn ìyẹn náà wà. then òkè à ń pe òkè kan ní òkè Aláṣìá àwọn òyìnbó ni wọ́n wá sí orí òkè yẹn lọ́dún tó jìnnà wọ́n sì rí àsíá sí inú òkúta yẹn àwa ò mọ tí wọ́n rí níbẹ̀ so a máa ń pè ní òkè Aláṣìá. wọ́n dẹ̀ fi òkúta tí ò lè parẹ́ wọ́n fi èdè wọ́n fi kọ́ sí orí àpáta yẹn. so igbó yẹn ò ní àwọn Gúdà ultimate search òun ni wọ́n lò ní nǹkan bíi I think bíi ọdún bíi 11 sísè so igbó Aagba ń bì òun ni wọ́n ti rí igbó tí wọ́n rí pé àwọn lè lò so orí òkè yẹn igbó tó yí òkè yẹn po ibẹ̀ ni wọ́n lò fún Gúdà ultimate search nígbà yẹn. ẹ ṣeun púpọ̀. lẹ́nà dẹ̀ ní ojú odò Ọ̀ṣun. Ọ̀ṣun yẹn kó tó di pé bóyá bọ́ kankan ó mọ̀ dé ó ní Adà ìlú Adà àti Aagba ni wọ́n là ń pọn. tẹ́ bá débẹ̀ báyìí ẹ rí ojú rẹ̀ àárín ìlú ló ti sẹ̀. tí wọ́n bá bí 1000 yẹn bá débẹ̀ nígbà àtẹ̀rùn àtòjò wọ́n mọ̀ pọ́n ni. so ó wà níbẹ̀ náà ọjọ́ mọ́ amúyídé bẹ̀ so ojúbọ Ọ̀ṣun. ẹ̀sìnkú ìfi ààyè sílẹ̀ fún wa àmọ́ rírì rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ̀pẹ́ fún wa nínú àlàáfíà ara lágbára Ọlọ́run a máa rí yín bá kí á tó wá máa lọ ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé lẹ́ẹ̀kan sí i. ọ jíjó aro kọ́ tó lọ. ó wù mí ilé ni mo wà sá. so ijó aro ọ jíjó aro. ṣé àwọn náà ó gẹ̀ ẹ́? ó yẹ kí wọ́n ti gẹ̀ bá náà. then wọ́n mọ orí ọ̀gẹ́ láàrú yẹn àwa ni wọ́n mọ ń kì pé ọmọ Aagba ọ̀gẹ́ láàrú aro tí mo jó tí mo mú gbẹrú fìlà tí mo gẹ̀ tí mo mú gbọmọbìnrin rọ̀gbọ̀dọ̀ àwa lọmọ ẹlẹ́kọ̀ọ́ àjípọ́n ọmọ ológì àjípò mu àwa lọmọ abàkàṣùbàǹbà tí rẹ mọ lẹ́kún ebi bó bá doṣù àgà àkàṣù ẹ̀kọ́ mi rèé bó bá dẹ̀sán ọdún wọ́n wàá kóṣù wọ́rọ́wọ́rọ́ wọ́n wàá fi dúpẹ́ oore. adúpẹ́ púpọ̀ sára ẹ ṣeun ẹ bá dárúkọ yín lẹ́ẹ̀kẹ́ ká tó wá máa. orúkọ mi ni ọba Rufus Ọláyínká Ogunwọlé kújọ ọ̀sẹ̀ kínní Aláágba ti ilẹ̀ Aagba. ẹ ṣeun ẹ̀yin èèyàn wa mi ò tí ì lè dágbére fún yín torí kábíyèsí ti sọ pé àti ìlọ
àjọ bọ́ síta mo ti ń gbọ́ wọ́ àwọn àyàn náà aróhun àjò àti gèlè gígé mi ò wá tí ìmọ̀tẹ́ bí ó ṣe gẹ gèlè mi àmọ́ àwọn ó ti gẹ fìlà ṣe dandan àwọn ti gẹ fìlà àwọ̀ bá o fìlà gígẹ̀ àti aró ẹwà ìlọ o àwọn bá ṣe ń jó bí èyí rẹ̀ máa jó níbi tí ẹ wà ẹ ṣeun púpọ̀. bó tiẹ̀ ṣe pé Dudularry parí láyò lónìí ìráyè ìjò wọ́n ti padà gba ojú agbo mọ́ mi lọ́wọ́. àgbẹ̀ni wọ́n tún ti di ọjọ́ mi ọjọ́ ire ní ìlú abínibí mi ní ìlú ìṣẹ̀ǹbáyé mi táwọn ti máa tún tú pẹ́rẹpẹ́rẹ nípa ìtàn àti àwọn nǹkan pàtàkì tó yẹ kẹ́ ẹ mọ̀ nípa àwọn ìlú náà títí wá di ọjọ́ míì tá tún máa pàdé ní ìlú mi Olúwabùkọ́lá Adéníkẹ mò ń dágbére fún yín pé káfíńre pàdé ògédé ire báyìí di ojú owó rí ògédé ire báyìí ni a máa jẹ́ tiwa láṣẹ ìjọba rẹ̀ ẹ ṣé. bàbá yìí ni èésà Aagba tí a jẹ́ igbákejì fún ọba ìlú láti ìgbà wáṣẹ̀ ìran rẹ̀ ìlú Ìlọ̀ràngún làwọn ti wá ọba arútú nílùú Ìlọ̀ràngún òun ló ṣẹ̀dá wọn wá sí ìlú yìí bàbá tí wọ́n ní ọkọ̀ yìí àwọn ni bàbá wa èésà Báńgbọ́lá Jẹ́mísì ọmọ Àkàndé ìlú Aagba. ẹ ṣé. àga tí wọ́n fi máa ń gbé ọba kiri lásìkò tí wọ́n bá ń ṣọdún ìlú pé wọ́n gbé ọba lọ àrí ọjà wọ́n gbé wọn lọ sí àwọn ibi tó jẹ́ ibi pàtàkì. ibẹ̀ tí ọ̀nà ó ti fi jókòó. ibẹ̀ ni wọ́n ti orí ìjókòó ní kábíyèsí ó wà. ipò eléyìí tí wọ́n fi ń lo agbòòrùn tàbí ọkọ̀ ìgbàlódé láyé ìsìn
láyé àtijọ́ àwọn àga onígi ẹ rí wípé igi gidi kóòrùn tóòrùn ò ti ní débẹ̀ wọ́n ti fi àyè kóòrùn ó mọ̀ wọba tí ò sì fi ní jẹ́ wípé tajá tẹran náà ni ó mọ̀ rojú ọba àfi ẹni tó bá láǹfààní láti súnmọ́ kábíyèsí gbágbá ni wọ́n ó rí ojú wọn láti fi ṣe àpẹẹrẹ irú àwọn ọ̀wọ̀ tí àṣà Yorùbá tí wọ́n fi wọ ọba aládé. ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun àbí